nígbà kan bí ọdún kan kò sí owó rárá, wọn ò sanwó oṣù rárá. Tíṣẹ́ sì ń lọ. Tíṣẹ́ dẹ̀ ń lọ. A tún fi ìfẹ́ ta ní sínú iṣẹ́ olùkọ́ tá à ń ṣe, à ń fi ń ṣe pẹ̀lú èrò wípé àwọn ọmọ tí à ń kọ́ kí ọjọ́ iwájú tiwọn kò lè dáa. Kéèyàn ṣiṣẹ́ bí erin kó máa jẹ̀jẹ̀ ìlérí nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀. Bí báwo mà? Ní ẹ̀ka ẹ̀kọ́ tí a wà tó nǹkan níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ báńkì òun ló wù mí pé kéèyàn máa ṣiṣẹ́ ní báńkì ilé ìfowópamọ́sí, ṣùgbọ́n bí Ọlọ́run ti fẹ́ gbogbo nǹkan tún yí bìrì. Èdè abínibí wa ó ti di nǹkan tí àwọn èèyàn fẹ́ kó di ní kòtò tí ò dé yẹ kó rí bẹ́ẹ̀. Èdè tí Ọlọ́run fún wa, kò sí àwùjọ tó wà ní àgbáyé tí ò ní èdè tí Ọlọ́run fi dá lọ́lá tó fi tanú rẹ̀. Kò sí ohun tá a fẹ́ ṣe láì ní èdè, láì ní ìmọ̀ kíkún nínú èdè abínibí ẹni tá a lè ṣe ní àṣeyọrí. Màmá wa a kí yín pé ẹ kú ojúmọ́, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú dédé àsìkò yìí. Ẹ dákun, torí gbogbo ọmọ Nàìjíríà tó ń wò wá, àwọn fẹ́ láti mọ ta ni ẹni tí àwọn fẹ́ gbóhùn rẹ̀ mà. Ẹ ṣeun, ìdúpẹ́ tó ètò. Yes ma. Orúkọ mi ni Ìyábọ̀dé aya Ajíbádé. Ìyábọ̀dé aya Ajíbádé. Ẹ ṣé adúpẹ́ mà. Gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà fi kọ́ wa wípé ìran Yorùbá kì í ṣe ọ̀lẹ. Ẹ dákun, iṣẹ́ kí ni ẹ yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ yín? Iṣẹ́ olùkọ́ ni mo yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ mi. Iṣẹ́ tí mo sì gbádùn púpọ̀ dáadáa ni. Bàbá sọ pé iṣẹ́ tí àwọn gbádùn dáadáa ni iṣẹ́ olùkọ́. Àti abáníkàkà ní ẹni èjì, màmá ó tó bí ọdún mélòó tí ẹ ti wà lẹ́nu iṣẹ́ olùkọ́ yìí? Iṣẹ́ olùkọ́ yìí ó jẹ́ iṣẹ́ tí mo ti bẹ̀rẹ̀ láti bí 20 ọdún ó lé díẹ̀ sẹ́yìn. Àdúpẹ́, láti bí 20 ọdún ó lé díẹ̀ sẹ́yìn. Màmá yìí sọ pé iṣẹ́ tí àwọn gbádùn dáadáa ni. Èdè yìí ó dùn mọ́ mi nínú púpọ̀. Màmá, gẹ́gẹ́ bí àkọlé ètò wa yìí ni a pè ní ìrírí mi. Ẹ̀yin àgbà yìí sọ wípé ìrírí náà ní jẹ́ àgbà. Yàtọ̀ fún ti ọjọ́ orí yín, ìrírí yín lẹ́nu iṣẹ́ yìí fún 20 ọdún, mo mọ̀ wípé àkàǹkà tán ni. Kí ni ó sún yín dédi iṣẹ́ olùkọ́ni? Ẹ ṣeun, níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ báńkì òun ló wù mí pé kéèyàn máa ṣiṣẹ́ ní báńkì ilé ìfowópamọ́sí, ṣùgbọ́n bí Ọlọ́run ti fẹ́ gbogbo nǹkan tún yí bìrì nígbà tí mo parí ẹ̀kọ́ sẹ́kọ́ndìrì mi tí mo wọ iléèwé NC nígbà tí mi ò tètè rí admission sí ilé ẹ̀ka yunifásitì. Mo dúró pé mi ò fẹ́ lọ síbòmíì tayọ yunifásitì, àmọ́ nígbà tí mo rí pọ́jọ́ ń lọ mo padà wá sí ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà nípò kínní níbi tí mo ti kọ́ ẹ̀kọ́ èdè Gẹ̀ẹ́sì tìlú wo mà? Yorùbá ní ìlú Ìlọrin. Gbàrà tí mo parí níbẹ̀ náà mo tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ láti lọ sí yunifásitì Ìlọrin ní ẹ̀ka ẹ̀kọ́ èdè linguistics, ìyẹn ìmọ̀ ẹ̀dá èdè. Nígbà tí mo parí níbẹ̀ mo ní àǹfààní láti mi ò ní àǹfààní láti tètè rí iṣẹ́. Mo bá tún tẹ̀síwájú, mo bá tún lọ ṣe MBA nítorí pé nǹkan tó wù mí lọ́kàn ni pé kí n ṣáà bọ́ sí ibi tí wọ́n ti ibi iṣẹ́ owó kíkà yìí, ilé ìfowópamọ́. Mo tún parí MBA, mo tún dúró mi ò tún ríṣẹ́. Báńkì yìí náà ṣáà ni baálé mi bá ní èyí tó fi wá jókòó sílé tó ní rí nǹkan kan ṣe, ó kúkú padà lọ ṣe kò tún lọ padà ka tẹ̀síwájú nínú ìmọ̀ ẹ̀kọ́ ẹ̀. Mo bá tún padà sí yunifásitì láti ṣe gbogbo ìgbà yẹn mò ń ṣiṣẹ́ olùkọ́ni ní ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndìrì. Tìjọba àbí taládàáni? Ti aládàáni.
mo dẹ̀ ń ṣe mọ́ ilé mo ń ṣe pọ̀ pẹ̀lú ẹ̀kọ́ masters mi. ẹ ṣe ní ká fi ṣu síná ká mọ̀ finú wọ́ bẹ́ẹ̀. bẹ̀mí ò pẹ́ ní pẹ̀lú iṣẹ́ olùkọ́ni ní secondary school kí n tó rí iṣẹ́ sí courier company kan ní ìlú Ìlọrin náà. Mo dẹ̀ ṣiṣẹ́ níbẹ̀ fún bí ọdún mẹ́ta bí mẹ́rin kí Ọlọ́run tó pèsè ibi tí mo wà lónìí, ìyẹn College of Education, ìyẹn tí a pè ní ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà onípò kíní tìlú Ìlọrin, níbi tí mo wà títí di òní. Mo dẹ̀ ti ní lẹ́nu ìgbà tí mo débì báyìí náà àti tó ń kà àti tó ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ níbi tí a ti gba oyè dókítà nínú ìmọ̀ èdè Yorùbá. Ẹ ṣé àdúpẹ́. Bí a ti ń wo màmá wa tí wọ́n ń bá wa sọ̀rọ̀, fún àwọn obìnrin tí à ń wò wá tí a ti ní lérò wípé ilé ìdáná ni ẹ̀kọ́ ọmọbìnrin parí sí, bẹ́ẹ̀ kọ́ o. Màmá kì í ṣe Mrs nìkan, Dr. Mrs Ọ̀mọ̀wé Ajíbádé náà ni à ń wò ní ojú amóhùnmáwòrán wa. Ẹ ṣé àdúpẹ́. A ti gbọ́ ìtàn bí màmá bí wọ́n ti débi iṣẹ́ olùkọ́. Láti bí 20 ọdún, ìrìnàjò 20 ọdún sí àkókò tí a wà yìí, mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ti ṣẹlẹ̀ tí a lè pè ní ohun mọ́nigbàgbé àbí tó ṣòro gbàgbé, yálà ohun tí ó múnú èèyàn dùn tàbí ohun tó kù díẹ̀ káàtó. Gẹ́gẹ́ bí àkọlé ètò wa ìrírí mi, kí ni àwọn ìrírí yín lẹ́nu iṣẹ́ olùkọ́ látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ mà? Lára àwọn nǹkan tí mo lè pè ní ìrírí mi látìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ ni, àkọ́kọ́ ó ní kéèyàn ṣiṣẹ́ bí erin kó máa jẹ̀jẹ̀ ìlérí nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀. Bí báwo mà? Ní ẹ̀ka ẹ̀kọ́ tí a wà, tó nǹkan iṣẹ́ wọ̀ wá lọ́rùn. Síbẹ̀síbẹ̀ a sì tún gbìyànjú láti má jẹ́ kí pé àárín yẹn kálá àkókò yọkalẹ̀ pé àwa tá à ń ṣiṣẹ́ àtó nǹkan tí iṣẹ́ tá à ń ṣe ó pọ̀ ju àwa tí a wà ń bẹ̀ náà. Lẹ́yìn gbogbo iṣẹ́ yìí ká wá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn bíi pé nísìnyí kẹ́ máa kọ́ iṣẹ́ bíi 7 8 ní ọ̀sẹ̀, different courses bíi 8 lọ́sẹ̀. Iṣẹ́ tó yẹ kéèyàn bíi 5 6 sí, kéèyàn 2 3 mọ́ sí. A tún wá fìgbà kan lọ fá kó má sanwó oṣù. Ó nígbà kan bíi ọdún kan kò sí owó rárá, wọn ò sanwó oṣù rárá. Tíṣẹ́ sì ń lọ. Tíṣẹ́ dẹ̀ ń lọ. A tún fi ìfẹ́ ta ní sínú iṣẹ́ olùkọ́ tá à ń ṣe, à ń fi ń ṣe pẹ̀lú èrò wípé àwọn ọmọ tí à ń kọ́ kí ọjọ́ iwájú tiwọn kò lè dáa. Tá a bá nítorí pé àwò gbowó oṣù tá a wá ń fi yẹn tá a fi kọ́ àwọn ọmọ, a fi ń kó bọ ọjọ́ ọ̀la wọn ni. Ìfẹ́ tá a ní sí iṣẹ́ yìí òun náà ló mú wa lọ́kàn tá a fi ń ṣe bó ṣe yẹ kó rí tí àti ẹ̀wò nípa owó oṣù. Àmọ́ a dúpẹ́ lónìí ìjọba tí ó wà lórí ipò báyìí wọ́n ti jẹ́ kí nǹkan kó tún yàtọ̀ sí ti àtẹ̀yìnwá. Ìyẹn ìjọba ìpínlẹ̀ Kwara wọ́n ti bá wa dá sí ohun tó ń ran àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú ọgbà wa. Nǹkan ti ń lọ gẹ́gẹ́ bó ṣe tọ́ àbí bó tilẹ̀ jẹ́ pé a ti ń wò pé tọ̀ àti ìdèbí tó yẹ kó dé gẹ́gẹ́ bí àwọn akẹlẹgbẹ́ wa ní ẹ̀ka yòókù, ẹ ti ń sún díẹ̀díẹ̀, a ti ń sún síwájú ju ti àtẹ̀yìnwá lọ. So nípa ti àwọn ọmọ, a rí pé gbogbo ìgbìyànjú wa láti jẹ́ kí àwọn ọmọ kan ní ìfẹ́, kí ìfẹ́ wọn ru sókè sí iṣẹ́ tí à ń kọ́ wọn. À ń rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlòmíì á wò pé kì í ṣe iṣẹ́ tó wù mí rèé, àmọ́ wọ́n bára wọn ní kíláàsì pẹ̀lú ìwà gbìyànjú wa àti wàásù. À ń jẹ́ kọ́pọ̀ ọlọ́pọ̀ wọn pé tọ̀ àti tẹ́ bá ti ẹsẹ̀ bọ odò tán kò yẹ kí ẹsẹ̀ tó máa tún kégbe òtútù. Ọ̀pọ̀lọpọ̀ wa náà la bára wa níbi tí ó jẹ́ pé kì í ṣe pé iṣẹ́ tá a yàn tí a tó wù wá níbẹ̀rẹ̀, àmọ́ ńgbà tá a wá bára wa níbẹ̀ kò sí nǹkan tí orí dání sí òun náà ni à ń gbé. So àti wá mú un ní pé tọ́ àti wá fún ìjà wa ó ti lè pé ẹ̀ka ẹ̀kọ́ èdè Yorùbá yìí o, gbogbo ohun tí wọ́n bá lè fi ṣe tó ń fi iṣẹ́ yòókù ṣe ní orílẹ̀-èdè ayé òun làwa náà bá wọn fi ṣe. Wọ́n lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé à ń bẹ́gbẹ́ pé. Ọlọ́run Olódùmarè kò ní fi yín sílẹ̀ láì tọ́jú. Bí ẹ ṣe tọ́jú ọmọ ọlọ́mọ tí ẹ̀ ń ro tiwọn mọ́ tiyín, Èdùmàrè yóò tọ́jú àwọn ọmọ tiyín náà, yóò tọ́jú ẹ̀yin pàápàá, yóò tọ́jú ilé àti ẹbí yín. Màmá, a ṣàkíyèsí wípé ọ̀pọ̀ ènìyàn ọ̀pọ̀ ìdílé lónìí
èdè Yorùbá ó di ohun tí wọn ò lè fi yangàn nílé mi wọn á ní fanakula ọ̀pọ̀ àpè ní èdè ará oko ọ̀pọ̀ nígboro lónìí tó o bá ń sọ èdè Yorùbá púpọ̀ jù wọn a máa fojú ará oko wo irú ẹni bẹ́ẹ̀ ǹjẹ́ èdè ará oko ni èdè Yorùbá. ẹ ṣe olóòtú ohun tó ṣe ní láàánú gidigidi ni pé èdè abínibí wa ó ti di nǹkan tí àwọn èèyàn fẹ́ kó di ní kòtò tí ò dé yẹ kó rí bẹ́ẹ̀. Èdè tí Ọlọ́run fún wa kò sí àwùjọ tó wà ní àgbáyé tí ò ní èdè tí Ọlọ́run fi dá lọ́lá tó fi ta lọ́rẹ. Kò sí ohun tá a fẹ́ ṣe láì ní ìmọ̀ kíkún nínú èdè abínibí ẹni tá a lè ṣe ní àṣeyọrí. Àwọn tó ń pè ní vernacular á rí i pé kò ṣàdédé rí bẹ́ẹ̀. Ìgbà tí àwọn òyìnbó amúnisìn tí wọ́n dé tí wọ́n fẹ́ gba gbogbo nǹkan ìní wa láti jẹ́ kí tiwọn kó jọba lórí titi wa òní wọ́n lo ète lóríṣiríṣi tí wọ́n fi sọ èdè abínibí wa torí pé nǹkan táwọn gbé wá wọ́n mọ̀ pé táwọn ò bá gbọ́ èdè wa táwa náà ò gbọ́ èdè wọn kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe àṣeyọrí lórí èrò tiwọn ìyẹn èròǹgbà wọn lórí wíwá sí ilẹ̀ adúláwọ̀. Òun ló fà tó yẹ pé gbogbo nǹkan wọn wò pé tá a bá gbọ́ èdè wọn nǹkan táwọn gbé wá àwọn ò lè ṣe àṣeyọrí nípa ẹ̀. Àmọ́ lónìí tá a bá wo ilẹ̀ China a rí i pé kò pẹ́ tí China gba òmìnira làwa náà gba òmìnira. Gbàrà tí wọ́n gba òmìnira wọ́n padà sí àmúlò èdè abínibí wọn láti jẹ́ kí gbogbo ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ wọn kó yè kooro. Òun ló dẹ̀ gbé wọn débi tí wọ́n wà ní òní. Àwa tá à ń rọ ọwọ́ tá à ń rọ èdè abínibí wa tá à ń pè tá à ń fojú burúkú wò tá à rí nírì èdè ará oko èdè tí ò wúlò èdè tó ń dójú tì ní ẹ̀wòbí tá a wà lónìí. Àṣà wa ìṣe wa gbogbo ẹ̀ ni wọ́n ti sọnù mọ́ wa lọ́wọ́. A dẹ̀ rí pé kínní yìí ó ń ṣe àkóbá lọ́pọ̀lọpọ̀ fún ohun tí a jogún bá lọ́dọ̀ àwọn baba ńlá wa. Tá a bá wo àwùjọ wa lónìí àṣà wa ó ti di ìṣàkúṣà. Èdè wa kò ṣe ohun àmúlò fáwọn ọmọ wa mọ́ àmúlùmọ́là wọn ti àti Gẹ̀ẹ́sì ọ̀hún àti èdè abínibí ọ̀hún kò sí tí wọ́n rí ìtagbọ́dájú bẹ́ẹ̀. Tá a bá wo àṣà ìwọṣọ wa wàá rí i pé gbogbo nǹkan òkè òkun àtọ̀húnrìnwá òun ló wá jẹ ọba lé wa lórí. Òyìn dẹ̀ mú ìfàsẹ́yìn púpọ̀ bá àwùjọ Yorùbá tí a wà lónìí. So à ń gba àwọn èèyàn wa nímọ̀ràn wípé kí wọ́n jọ pàápàá jùlọ ìjọba àwọn òbí àti àwọn olùkọ́ ní àwọn ilé ẹ̀kọ́ aládàáni tàbí ti ìjọba kí wọ́n jẹ́ ká mú sísọ ẹ̀kọ́ èdè abínibí wa ní ọ̀kúnkúndùn. Torí ní ẹ̀ka ẹ̀kọ́ yìí nǹkan mẹ́ta náà ni ó fẹjú tí à ń kọ́ ọmọ ní àṣà à ń kọ́ ọmọ ní èdè a dẹ̀ ń kọ́ àwọn ọmọ wa ní literature tá a sì rò pé literature ó dàbí díngí èyí tá a fi ń ṣe àfihàn àwùjọ hàn àwọn tó wà ní àwùjọ ni. Nígbà tá a bá wá lo èdè wa láti fi ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí fún àwọn báwo ni ó ṣe yé wọn báwo ni wọ́n ṣe mú un lò báwo ni ìlọsíwájú yóò ṣe bá gbogbo nǹkan tí ó wà ní àwùjọ wa. Ẹ ṣé àdúpẹ́ gbogbo òbí àti alágbàtọ́ tí à ń gbọ́ èdè Yorùbá wọ́n sọ fún wa pé kì í ṣe èdè ará oko èdè tó yẹ ká lè máa fi yangàn ní ibi gbogbo tí a bá ti bá ara wa ní. Èdùmàrè yóò sì ràn wá lọ́wọ́. Màmá kí a tó lọ jìnnà ẹ sọ lẹ́ẹ̀kan ní ìrírí nígbà tí ẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ pàápàá àwọn tí ẹ̀ ń dojú kọ nípa wípé olùkọ́ kò tó fún iṣẹ́ tí ó wà ńlẹ̀ lọ́pọ̀ ọ̀dọ̀ àwọn tí àtijọ́ nítàkùrọ̀sọ papọ̀ tí wọ́n tẹ̀ jẹ́ olùkọ́ nílé ìwé girama tàbí lè kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ohun kan náà ni ọ̀pọ̀ ń tẹnu mọ́. Kí ni ẹ rò wípé ó lè jẹ́ ọ̀nà àbáyọ àbí kí ni ẹ rò pé ìjọba lè ṣe láti lè ran ohun pàtàkì yìí lọ́wọ́ gẹ́gẹ́ bí olùkọ́ èdè Yorùbá? Ẹ ṣeun olóòtú. Iṣẹ́ takuntakun láti wá ojútùú sí ìṣòro tí ó ń kojú wa ní ẹ̀ka ẹ̀kọ́ yìí ó wà lọ́wọ́ ìjọba. Ó wà lọ́wọ́ ìjọba. Ó wà lọ́wọ́ ìjọba. Bíi báwo màmá? Àkọ́kọ́ wọ́n gbọ́dọ̀ mú èdè Yorùbá sísọ àti kíkọ́ ní ọ̀kúnkúndùn. Láwọn ilé ẹ̀kọ́ wa gbogbo. Láwọn ilé ẹ̀kọ́ wa gbogbo bẹ̀rẹ̀ láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé girama àti àwọn ilé ẹ̀kọ́ gíga. Tí wọ́n bá mú ní ọ̀kúnkúndùn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní ilẹ̀ òkèèrè
eléyìí yóò jẹ́ kí ọ̀pọ̀ ènìyàn nífẹ̀ẹ́ sí kíka èdè Yorùbá èyí tí wọ́n ń sá fún, ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, àwọn ohun tí a nílò ní ẹ̀ka yìí à ń rọ ìjọba kí wọ́n jọ nísìnyí a fẹ́ láti ní ìmọ̀ kún ìmọ̀ wà nínú ẹ̀ka èdè Yorùbá yìí gẹ́gẹ́ bí àwọn ẹ̀ka ẹ̀kọ́ yòókù. Ó yẹ kí wọ́n jẹ́ kí gbogbo wọn tí wọ́n ṣe fún àwọn ẹ̀ka èdè pàápàá jùlọ àwọn tó wà ní sáyẹ́ǹsì, mi ò torí pé kò sí bí ọ̀bọ ṣe ṣorí tí náà kí ò ṣe, kò sí ẹ̀ka ẹ̀kọ́ tí ò wúlò ní lórí nǹkan tí wọ́n ń kọ́. Gbogbo nǹkan tó máa ń ṣe fún àwọn ẹ̀ka ẹ̀kọ́ yòókù kí wọ́n gbìyànjú láti máa ṣe fún àwọn tó ń kọ́ èdè, wọ́n ṣe é ṣe fún àwọn tó ń kọ́ èdè Gẹ̀ẹ́sì tó jẹ́ èdè àtọ̀húnrìnwá ní àwùjọ wa. Tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ fún àwọn tó ń kọ́ èdè àbínibí, wọ́n á rí i pé ìyàtọ̀ á wà, á ṣe kóríyá fún wa. Wọ́n pèsè gbogbo àwọn nǹkan tá a nílò, kán pèsè àwọn olùkọ́ tó ní àwọn ilé ẹ̀kọ́, kán pèsè àwọn ìwé, kán pèsè àwọn nǹkan bíi àwọn science and technology, àwọn nǹkan tá a nílò tí ó jẹ́ kí ìlọsíwájú ó tún lè máa bá ẹ̀ka ẹ̀kọ́ èdè yìí gẹ́gẹ́ bíi ti àwọn ilé tá a bá wo ilẹ̀ òkèèrè lónìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń fẹ́ kí àwọn èèyàn wá kọ́ èdè Yorùbá, tí ò bá wúlò fún wọn, wọn ò ní béèrè fún wọn irú ẹ̀ka ẹ̀kọ́ yẹn. Ó dà pé àwọn ọmọ iye rẹ̀ ju àwa lọ́nu. àwọn ọmọ iye ju àwa gangan tá a ní èdè lọ. Tá a bá dẹ̀ ṣọ́ra, ọjọ́ iwájú èdè Yorùbá ó léwu. Kọ́ má jẹ́ pé àwọn òyìnbó ni ó tún wá padà máa kọ́ wa ní èdè Yorùbá lọ́jọ́ ọ̀la. A ò ní rí láburú láṣẹ Èdùmàrè. Ṣé kìí ṣe wípé ẹ sọ wípé àwọn olùkọ́ èdè Yorùbá kò tó? Ṣé kìí ṣe wípé ìjọba fẹ́ láti gba olùkọ́ èdè Yorùbá, bóyá kò tiẹ̀ sí àwọn olùkọ́ èdè Yorùbá nígboro mọ́ níjọba ò fi gbà wọ́n? Olùkọ́ èdè Yorùbá wà dáadáa. Gbogbo àwọn ọmọ tá a ti kọ́, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ṣì ń wáṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn nísìnyí wọ́n ti ń lọ ṣiṣẹ́ míì tí wọ́n ti kúrò lọ́nà iṣẹ́ tí wọ́n rí tí a kọ́ wọn. Nígbà tí wọ́n rí iṣẹ́ olùkọ́, ọ̀pọ̀lọpọ̀ wọn ló yẹ pé iṣẹ́ olùkọ́ yìí hùn. Àmọ́ nígbà tí wọ́n dúró tí ò fẹ́ ṣọ̀lẹ tí ò sọ́nà àbáyọ, ọ̀pọ̀lọpọ̀ wọn yà sí iṣẹ́ míì. Tàbá wò mi ò mọ̀ àwọn olùkọ́, àwọn akẹ́kọ̀ọ́ wa bíi mélòó kan ló ti wà ní báńkì nísìn tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa gan. Kì í ṣe pé torí pé èèyàn kọ́ èdè Yorùbá ó dàbí pé kò ní ìmọ̀ nínú àwọn ẹ̀ka yòókù, ẹ̀kọ́ yòókù kò rí bẹ́ẹ̀ rárá. Péyàn kẹ́kọ̀ọ́ èdè Yorùbá kò sọ̀rọ̀ di ọ̀lẹ. Àwọn ọmọ wa ń ṣe dáadáa ní ibi tí ọ̀pọ̀lọpọ̀ wọn wà lónìí, ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀ wọn fẹ́ káwọn náà di olùkọ́ èdè Yorùbá tí wọ́n bá ní àǹfààní, ṣùgbọ́n ọ̀nà tó wà ní wọ́n tọ̀, kò sí àǹfààní fún wọn. Tí àwọn ìjọba bá lè gbìyànjú kán jẹ́ kí kán ṣí ọ̀nà kalẹ̀ fún àwọn tó wà níta tó kọ́ èdè Yorùbá láti fi ṣe, tí wọ́n dẹ̀ ṣetán láti ṣiṣẹ́ olùkọ́ yìí, kí wọ́n fún wọn ní àǹfààní láti jẹ́ kí wọ́n rí iṣẹ́ tí ohun tó wù wọ́n tí wọ́n dẹ̀ yàn láàyò. Ẹ ṣe àdúpẹ́ mà. Àwọn ọmọ wípé ẹ̀ka kan wà tí ó mójútó ẹ̀ka ẹ̀kọ́ èdè Yorùbá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, pé wọ́n ní ẹgbẹ́ akọ́mọlédè. Òun pàtàkì ńlá ipa wo lẹ rò pé ẹgbẹ́ akọ́mọlédè lè kó láti ran ẹ̀ka àbí kíkọ́ èdè Yorùbá lọ́wọ́ ní orílẹ̀-èdè yìí? Àwọn ẹgbẹ́ akọ́mọlédè ní national àti ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ń gbìyànjú, ní ètèmi náà jẹ́ ọ̀kan ní lára wọn. Wọ́n ń gbìyànjú láti jẹ́ kí gbogbo àwọn ìṣòro tó ń kojú wa yìí kó pò lọ́nà, ṣùgbọ́n nígbà tí ìjọba tá a wà lábẹ́ wọn tí wọ́n bá fún wa ní àǹfààní, ohun àkọ́kọ́ nìsín à ń jà ribiribi láti jẹ́ kí nínú kọ̀ríkúlọ̀mù ní àwọn ìpínlẹ̀ míì àwọn míì ìjọba ti yọ èdè Yorùbá kúrò tí wọ́n ní kò ṣe pàtàkì ní kíkọ́. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sọ ẹ̀kọ́ èdè Yorùbá di kànńpá dandan pé kí ọmọ tó lè ní tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ẹ̀ ó gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí pé mo yege nínú èdè Yorùbá. So àwa ń bẹ àwọn ìpínlẹ̀ yòókù náà tí àwọn ọmọ Yorùbá sodo sí kí wọ́n jọ kí wọ́n mú ẹ̀kọ́ èdè Yorùbá ní ọ̀kúnkúndùn láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, èyí tí ó jẹ́ kí ọ̀pọ̀ àwọn ọmọ nífẹ̀ẹ́ sí kán ṣe ní kànńpá kó wà lára àwọn iṣẹ́ tí ọmọ gbọ́dọ̀ yege nínú ẹ̀ kó tó lè tẹ̀síwájú nínú
ẹ̀kọ́ wọn sí àwọn ilé ẹ̀kọ́ girama àti ilé ẹ̀kọ́ gíga yòókù. À ń rọ ìjọba kí wọ́n ràn wá lọ́wọ́ gbogbo àwọn nǹkan tá a dẹ̀ nílò tí yóò jẹ́ kí ẹ̀ka ẹ̀kọ́ yìí kó gbòòrò kó dẹ̀ ní tẹ̀síwájú ayọ̀. À ń bẹ̀ wọ́n kí wọ́n jọ̀wọ́ kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n má fi ọwọ́ yẹpẹrẹ mú ẹ̀kọ́ yìí mọ́. Kò sí kò sáwùjọ kan tí ó wà tí ò ní èdè tí Ọlọ́run fi dá wọn lọ́lá. Èdè abínibí wa ara àfihàn àwọn ọmọ Yorùbá ni kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n má jẹ́ kó parun. ẹ ṣé àdúpẹ́ mà. Nígbà tí à ń lọ sí ẹ̀bá ìparí màmá, látìgbà tí ẹ ti wá ti ṣe olùkọ́ yìí, ǹjẹ́ ó ní ọjọ́ kan tí ẹ tilẹ̀ ìṣẹ̀lẹ̀ kan tó ṣe tẹ̀tẹ̀ rò pé ǹbá tiẹ̀ má ti ṣe olùkọ́ yìí, tàbí tẹ̀rọ pé bóyá bóyá kí n tiẹ̀ má sí mọ́? Ǹjẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ kan tó tiẹ̀ ṣẹlẹ̀ bóyá látọ̀dọ̀ àwọn akẹgbẹ́ yín tàbí látọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí ẹ̀ ń kọ́? Ǹjẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ kankan tẹ́ fi rò wípé ìtẹ̀ ní ṣiṣẹ́ olùkọ́ mọ́? Mi ò lè sọ pé ìṣẹ̀lẹ̀ kankan wà tó mú mi ronú débi pé mi ò fẹ́ ṣe iṣẹ́ olùkọ́ yìí mọ́. Táyọ̀ ìgbà tí a rí owó oṣù gbà bí olókùn síbẹ̀ tí gbogbo nǹkan wá nira débi pé a fẹ́ lè máa tọrọ tàbí yáwó lọ́wọ́ àwọn tí ó wà ní ẹgbẹ́ wa. Kò yẹn ó le ká má wí mi kéèyàn máa wábi iṣẹ́ ó repo sí mọ́tò, ó jẹun, ó ṣe wọṣọ, ẹ tọ́jú ọmọ, ẹ tọ́jú ilé, ẹbí wà ńbẹ̀, kẹ́ má wàá gbowó fún ọdún kan àti ààbọ̀. Ìgbà yẹn àsìkò yẹn ni mo rò pé kí ló sún mi dé iṣẹ́ olùkọ́ tí wọ́n tiẹ̀ wá kà kún, ṣùgbọ́n a dúpẹ́ pé ṣùgbọ́n nísìnyí wá ń kọ́ ìyàtọ̀ ti dé bá iṣẹ́ wa. A dúpẹ́ mà. Báwo ni àjọṣepọ̀ tàbí jẹ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ yín lẹ́nu iṣẹ́ yìí? Báwo ni ẹ ṣe lè ṣàlàyé àjọṣepọ̀ yín pẹ̀lú wọn? Ǹjẹ́ gbogbo wọn náà ni wọ́n fọwọ́sowọ́pọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ pẹ̀lú yín lágbà tí ẹ ti ń bá wọn ṣiṣẹ́? Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé kò sí bí èèyàn ṣe lè lórí máa yìí. Ọlọ́run ò dẹ̀ dá wa dọ́gba. Kò síbi tí kódà kó má ṣe iṣẹ́ olùkọ́ ni, kó jẹ́ pé iṣẹ́ káràkátà ló ń ṣe, kéèyàn wà lọ́jà a lè rí bákan náà. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì tó ṣe kókó ni pé ká farabalẹ̀, ká wo kùdìẹ̀, ká wo ibi tí ó wá kù sí, ká dẹ̀ mọ̀ bí a ṣe máa ní ìfẹ́ ara wa, ìgbanimọ́ra. Ibi tó bá kù díẹ̀ sí kan ní ọ̀pọ̀lọ ní tẹ́ bá sọ̀rọ̀ débi òru káfò. So ibi tí a bá rí pé oníkálukú kù sí, à ń fojú fò ni. Mọ̀wà fúníwà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. Òun náà la fi ń ní tẹ̀síwájú. Tá a bá ti débi tí ó gbọ́ pé lágbájá tó bá jẹ́ irú bí orúkọ báyìí, ẹ ti mọ̀ pé kò ní fẹ́ o. Tẹ́ bá yẹ léyìí ni ẹ ti mọ̀ pé irú ìwà èyí kò ní gbà. Ó dé ìṣèmí náà ni ìyá Ajíbádé tó bá di bíi pé ká sọ̀rọ̀ èèyàn kéèyàn sọ̀rọ̀ ọlọ́rọ̀ fún yàn, èmi ó sọ ojú abẹ́ ń kò ní èèyàn sọ̀rọ̀ ọlọ́rọ̀ fún mi. So gbogbo wa àmọ́ra wa ilé ìlú dẹ̀ ràn wá lọ́wọ́ tó jẹ́ kí ẹ̀ka ẹ̀kọ́ wa kó nítẹ̀síwájú. À ń tọlọréètì ara wa gẹ́gẹ́ bí èdè Gẹ̀ẹ́sì. A dúpẹ́ mà. Ní ìparí, ẹ bá wa gba àwọn èèyàn nímọ̀ràn, pàápàá àwọn obìnrin tí wọ́n wà nígboro, tí àwọn náà tí wọ́n ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́, yálà wọ́n wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ti girama tàbí ti ilé ìwé gíga, tí ọ̀pọ̀ sì ní lọ́kàn tàbí tí wọ́n sì ń kọrin rẹ̀ sí ọ̀pọ̀ lọ́kàn wípé ilé ẹ̀kọ́ obìnrin ilé ìdáná ni ó parí sí. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé, wọ́n mọ̀ wípé kì í ṣe pé ó rọrùn láti dépò tẹ́ ẹ wà lónìí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí obìnrin ọ̀rọ̀ máa ń dùn lẹ́nu ọlọ́rọ̀ dáadáa. Ẹ bá pàrọwà sí wọn gẹ́gẹ́ bí ìrírí yín mà. Gẹ́gẹ́ bí ìrírí mi gẹ́gẹ́ bí ìyá, mo ń rọ àwọn obìnrin wa, pàápàá jùlọ àwọn ọmọ òde ìwòyí, pé kí wọ́n mú ẹ̀kọ́ ní ọ̀kúnkúndùn. Torí pé ohun tó wà láyé ìsìn, ẹrù tó wà nísìn kò ṣeé gbé fọ́kùnrin nìkan. Ẹrù tó wà nísìn kì í ṣe ẹrù ẹnìkan débi tó wà sọ pé tọ̀ mi fẹ́ ṣiṣẹ́ yìí bí mo lọ́kọ. Ẹrù yẹn wúwo fáwọn ọkùnrin. Ọ̀tún wò sí, òsì wọ̀tún. Káfẹ́ ọ̀tún wò sí, káfẹ́ òsì wọ̀tún, òun náà lọ́wọ́ fi mọ́.
kí wọ́n gbìyànjú gbogbo ohun tí wọ́n bá ní kí wọ́n ṣe bó ṣe ìlànà ẹ̀kọ́ ni wọ́n fẹ́ tẹ̀lé ni bó ṣe ti okòwò ni kí wọ́n gbìyànjú kí wọ́n ní iṣẹ́ iṣẹ́ kíkọ́ ni gbogbo ẹ̀ láti ẹ̀ mú mọ́ra àwa gọ́tà láǹṣe iṣẹ́ olùkọ́ yìí nísìn èmi ò lè jókòó lásán tí ẹ bá ti tún délé mo tún ń ṣe káràkátà torí pé wọ́n ti àwọn òbí tèmi náà fi kọ́ mi láti ilẹ̀ tó bá fẹ́ há ní ibi báyìí á rí yóò tún dì bí a ṣe ń ṣe nìyẹn so gbà wọ́n níyànjú kí wọ́n ṣiṣẹ́ káwọn náà lè dúró gẹ́gẹ́ bí obìnrin ní ọ̀dẹ̀ ọkọ wọn ibì kan náà ṣe bóbí kan náà ló bí wọn àní wá ní sọ pé torí pa wá di ìyàwó tàbí pa lọ́kọ tán ká wá gbàgbé ilé tí a ti wá ṣe bí kinní kan láwọn fi ránṣẹ́ sí àwọn tó bí wa náà àwọn tó tọ́ wa tí wọ́n wò wá tí wọ́n dẹ̀ fi iṣẹ́ tí à ń jẹ lé wa lọ́wọ́ àwa náà ò gbọ́dọ̀ gbàgbé ilé so ìgbà wọn bá díẹ̀díẹ̀ táwa náà bá ń ṣe òun làwọn náà fi máa ran àwọn òbí wa lọ́wọ́ láti máa fi ran ọkọ wa lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ wa nínú ilé wa kí wọ́n má ṣọ̀lẹ nítorí pé ẹni obìnrin tó bá yọ̀lẹ nísìn kò sọ́kùnrin tó fẹ́ fẹ́ wọn kò sẹ́ni tó fẹ́ fẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́ olùrànlọ́wọ́ ló yẹ ká jẹ́ fún àwọn ọkọ wa iṣẹ́ tá a bá dẹ̀ ń ṣe òun náà la lè fi rí nǹkan tí a lè fi máa ran ara wa lọ́wọ́ sórí náà mo rọ̀ wá wípé kí a gbìyànjú láti gbé ìgbésẹ̀ ká lè ní ìlọsíwájú ní gbogbo ohun tí a bá dáwọ́lé ní ṣíṣe yóò máa láti ran àwọn ọkọ wa lọ́wọ́ nítorí náà àwọn ọkọ wa náà káwọn náà dẹ̀ gbìyànjú kan tọ́ àwọn ìyàwó wọn ẹni tó bá fẹ́ yàwó tẹ́ pé bóyá kò ti kàwé kó tó di pé dọ́dọ̀ ẹ̀ tàbí kò ní ṣe ọwọ́ kankan kó tó di pé dọ́dọ̀ ẹ̀ kí wọ́n gbìyànjú kí wọ́n tọ́ àwọn ọmọ kí wọ́n ran àwọn ìyàwó wọn náà lọ́wọ́ láti jẹ́ káwọn náà gòkè torí pé tọ́wọ́ méjèèjì bá mú nǹkan wọlé òní àlàáfíà yóò jọba ní irú ilé bẹ́ẹ̀ kò ní sí pé ẹrù ó wọ ẹnìkan lọ́rùn pé mo lọ látàárọ̀ nítorí yín ni kí n tó ṣe lé àmọ́ tí pé tóun náà bá ní sí kanra pé tóun náà bá délé tí n bá fi kọ́bọ̀ tọrọ kalẹ̀ òun náà fi kọ́bọ̀ kún ìyẹn ló ń jẹ́ kí ìgbé ayé rere kó wà láàrin tọkọ-tìyàwó kì í ṣe lóde òní tó pé lẹ́yìn tí wọ́n bá ṣègbéyàwó tán láàrin ọdún kan sí méjì wọ́n ti yapa kò sí nǹkan tó ń fà á ju pé kò sí nígbà tí wàhálà bá pọ̀ jù fọkùnrin ó di dandan kó bẹ̀rẹ̀ sí máa kanra sí obìnrin tí ó fẹ́ àmọ́ tó obìnrin náà bá jẹ́ ẹni tó ń ràn lọ́wọ́ tó ń kún ní ibi tó bá kù díẹ̀ sí fún ọkùnrin kò ní sí ìjà ní àárín wọn. àdúpẹ́ ìmọ̀ràn náà ni a ti gbọ́ láti ẹnu màmá wa wọn obìnrin ni wọ́n sì ń sọ̀rọ̀ pẹ̀lú ìrírí láti inú ìrírí tí wọ́n ti ní gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ọjọ́ orí wọn a rí pé ìrírí wọn kún gẹ́gẹ́ bí iye ọdún wọn lẹ́nu iṣẹ́ a rí pé ọ̀rọ̀ gba ẹnu wọn tó láti sọ̀rọ̀ wọ́n sì tó láti gbà wá nímọ̀ràn ó kù sí wa lọ́wọ́ àìwí òsì mọ́ àìgbà ni ó kù sí ọwọ́ wa tọ́ ẹ ṣé àdúpẹ́ nígbà tí àwọn gbogbo ẹ̀ wá sí ìdárò á fẹ́ kí ẹ bá wa kí àwọn èèyàn wa ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí bákan náà ẹ bá wa rọ àwọn èèyàn kan máa wo channel wa Ọlámídé Ọlábàtà ní YouTube channel wa ẹ bá ẹ̀kọ́ ìjọ kan máa subscribe kan sì máa wò. àdúpẹ́ lọ́wọ́ èyí tí ẹ̀ ń tẹ́tí àwọn olùgbọ́ wa yóò máa ju gbogbo wa ṣe arọ̀ yìí kí ẹ máa tẹ́tí sí Ọlámídé Ọlábàtà ti nínú lórí ìkànnì yìí láti túbọ̀ máa jẹ́ kí iṣẹ́ yìí kó rú sókè sí ní ọkàn ẹ̀ kí ìwádìí náà kó máa fi orí ṣọpọ́n kí ìlọsíwájú kó túbọ̀ máa bá arọ̀ yín pẹ̀yìn náà pé tọ̀ ojú tẹ fi ń wò wá náà àti etí tẹ fi ń gbọ́ wa kò ní di ojú tẹ fi ń wò wá kò ní fọ́ tó á pè fún ara wa iwájú ni ọ̀pá ìbí tí gbogbo wa yóò máa rí sí orúkọ mi lẹ́ẹ̀kan sí òní Ìyábọ̀dé aya Àjíbádé. ṣeun àdúpẹ́ gbogbo ẹ̀ tó wò wá àdúpẹ́ lọ́wọ́ yín fún títẹ́tí tó ń tẹ́tí sí wa òyìn máa sọ fún yín wípé irú ìgbà tí ẹ bá wò wá n ò ní já yín nítàn mọ́ tí ìgbà bíi táwọn ìpàdé ńkọ́ Akíndé Ọlámídé lèmi ń jẹ́ bàbá mi ní ń jẹ́ Àbíòye ire o.